Bismillahirrahmanirrahim. Orúkọ tèmi ni Alhaji Qodir Atoba. Inú mi dùn láti darapọ̀ mọ́ Kiblatan nítorí pé ìgbà àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbọ́ nípa wọn lórí social media mo ti meet wọn tí ọ̀rẹ́ mi Alhaji Yusuf sọ fún mi pé àwọn kan wà ó tán kó yàn lọ fún Hajj. Wọ́n ní ṣé àwọn olótìtọ́ ni wọ́n? Yóò ṣe pé àwọn tá kówó fún tí wọ́n kówó lọ. Bàtà ṣe fi ọkọ̀ pọ̀ a ṣe sanwó fún wọn láti ṣe bẹ̀rẹ̀ ẹ ti máa rí pé àwọn tí wọ́n jẹ́ olótìtọ́ èèyàn ni wọ́n nítorí pé kí ni wọ́n mú ọ̀rọ̀ wa ní òkúnkúndùn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń kọ́ wa ní ìdánilẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń lọ sí Hajj ìgbà tá a máa pápá lè ní Hajj ìgbà tí Hajj sọ ìgbà tí Hajj ń sọ. Pẹ̀lú ògo Ọlọ́run a dé Hajj ní lọ́rùn a dẹ̀ ṣe Hajj yẹn ní pé a ṣe Hajj tó pé nítorí pé kí ni àwọn ọ̀gá wa tó jẹ́ CEO Kiblatan wọ́n mú wa lọ sí ibi tó yẹ ká dé nílùú Mẹ́kà a dẹ̀ ṣàdúrà wọ́n fún wa ní ìmọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ pé àwọn wáàsí tó péye tó yẹ kí ẹni tó bá wá sí Hajj kó yẹ kó gbọ́ a dẹ̀ ṣe gbogbo àwọn a dẹ̀ gbọ́ gbogbo àwọn wáàsí a dẹ̀ ṣe gbogbo àwọn àdúrà tó yẹ ká ṣe gbogbo iṣẹ́ wa ní Hajj nílùú Mẹ́kà ó pé. Bàtà dẹ̀ tún parí ìlú Mẹ́kà wọ́n ti gbé wa wá sí ìlú Medina. Ìlú Medina jẹ́ pé ẹni ká wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ká wá bẹ̀ wò. Wọ́n dẹ̀ tó wá fún wa ní ìtọ́jú tó péye ìtọ́jú tó dáa pé tí n bá máa wá níjọ́ mi àwọn náà máa bá wa tí fámílì mi kan bá máa wá àwọn náà ló máa bá wa. So màá gbà àwọn èèyàn ní ìmọ̀ràn nítorí pé tá bá ní pé ẹni tó ti fọkàn tán téèyàn lè fi ọwọ́ wọn gbáyà Kiblatan jẹ́ company téèyàn lè fọwọ́ wọn ní gbáyà nítorí pé àwọn tó ń darí ẹ̀ àwọn olótìtọ́ ènìyàn ni tí wọ́n dẹ̀ ní ìbẹ̀rù Islam lọ́wọ́ tó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. So màá gbẹ anybody níyànjú ẹni tó bá fẹ́ wá ṣe Hajj tó péye tó dẹ̀ dáa tó lálùbáríkà kan bá Kiblatan wá company tó dáa ni Mashallah.